Ìgbà tí mo gbọ́ pé àwọn àjọ UNESCO sọ wípé èdè Yorùbá máa parun, ọ̀rọ̀ yìí ó kọ mí lóminú. Ṣùgbọ́n àwa ní akọ́nilédè Yorùbá a ti ń gbé àwọn ìgbésẹ̀ kan ní ọ̀nà tí a ò ní fi gbà kí èdè abínibí wa, èdè Yorùbá, kó parun. Orúkọ mi ni arábìnrin Oluwadamilare Igbayiloye. Èmi ni olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ akọ́nilédè Yorùbá tí a gbé kalẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní United States of America. Ẹ̀kọ́ nípa òfin ni mo fẹ́ kà, ṣùgbọ́n wọ́n sọ pé kí n gba ẹ̀kọ́ Gẹ̀ẹ́sì tàbí kí n gba ẹ̀kọ́ èdè Yorùbá. Mo á rántí pé ìyá mi máa ń sọ̀rọ̀ kan fún mi. Wọ́n rí wípé mo fẹ́ràn láti máa ka ìwé. Ìyá mi sọ pé kí ló dé tí ò lè kọ́ àwọn òyìnbó ní èdè tiẹ̀? Bí wọ́n ṣe sọ̀rọ̀ yẹn fún mi, wọ́n ló dá. Mi ì fẹ́ ẹ̀kọ́ èdè Gẹ̀ẹ́sì, ẹ fún mi ní ẹ̀kọ́ èdè Yorùbá. Ìdí rèé tí mo fi lọ kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá ní fásitì àkọ́kọ́. Ìgbà tí mo gbọ́ pé àwọn àjọ UNESCO sọ wípé èdè Yorùbá máa parun, ọ̀rọ̀ yìí ó kọ mí lóminú púpọ̀. Torí pé tí a bá wò lóòótọ́, àwọn ọmọ wa tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà, púpọ̀ nínú wọn ni wọ́n ti ẹ̀ gbọ́, wọn lè sọ èdè Yorùbá ní èdè abínibí wọn. À ń bọ̀sibọ̀sí àwọn ọmọ tí wọ́n wà ní òkè òkun. Ó ṣeéṣe kí nǹkan tí àwọn àjọ UNESCO tí wọ́n sọ kó wá sí ìmúṣẹ. Ṣùgbọ́n àwa ní akọ́nilédè Yorùbá a ti ń gbé àwọn ìgbésẹ̀ kan ní ọ̀nà tí a ò ní fi gbà kí èdè abínibí wa, èdè Yorùbá, kó parun. Ìdí rèé tí àwa fẹ́ ṣe nǹkan tí à ń ṣe ní akọ́nilédè Yorùbá nípa kíkọ́ àwọn ọmọ tó wà ní orílẹ̀-èdè yìí, pàápàá jùlọ àwọn tó ń wà ní òkè òkun ní èdè Yorùbá. Torí àwọn ò ní àǹfààní tí àwọn ọmọ tó wà ní orílẹ̀-èdè tí wọ́n ti ń sọ èdè Yorùbá tí wọ́n ní. Ada, ẹ yà máa fi àdá ṣe, ó yà tó bá ní sọ̀rọ̀. What do we use to cheer for? To sit, that's it, to sit. A máa ń jókòó. Àwọn ìpèníjà tí à ń dojúkọ ni àwọn òbí, àìbìkítà ìwà àwọn òbí sí èdè abínibí wọn. Púpọ̀ nínú àwọn òbí rò wípé kò sí nǹkan tí ọmọ wọn fẹ́ fi èdè abínibí ṣe. Ṣùgbọ́n a ti rí, pàápàá jùlọ ní ayé òde òní, kò sí nǹkan tí èèyàn lè fi èdè Yorùbá ṣe. Ó ní ọmọ kan tó fẹ́ gba ẹ̀kọ́ ọ̀fẹ́. Ìyá ẹ̀ mú lọ síbi tí wọ́n ti máa ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún. Ẹni tó ń bi léèrè ọ̀rọ̀ yìí, òun ti wá sí orílẹ̀-èdè Nàìjíríà rẹ̀. Ẹni yìí kì í ṣe ọmọ orílẹ̀ Nàìjíríà, ará Caribbean ni. Ó wá bí pé kí lorúkọ ẹ ní èdè Yorùbá? Oúnjẹ wo lè fẹ́ràn ní èdè Yorùbá? Ọmọ yìí kò lè sọ ta. Wọ́n rò pé nǹkan tó fi lè mú ìwọ tó wá láti orílẹ̀-èdè bíbáyìí tí ò lè sọ èdè abínibí ẹ̀, tó bá lọ sí ìlú míì, ó ṣeé ṣe kó o sọnù pẹ̀lú àṣà wọn. Kí àwọn òbí, ìwà ìbìkítà tí wọ́n ní sí ẹ̀kọ́ èdè Yorùbá yìí, òun ni à ń rí tó ń fa oríṣiríṣi pé àwọn èèyàn ò fẹ́ láti kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá. Àǹfààní tó dẹ̀ wà nínú ẹ̀ ó ju nǹkan tí a lè máa kà ní ẹyọ kọ̀ọ̀kan lọ. Ẹsẹ̀, ó yẹ máa fọ́kàn bí mo ṣe sọ̀rọ̀ yìí, ó yá, orí ní èjìká, orúnkún, ẹsẹ̀. Ọ̀nà tí Yorùbá fi lè lo ìmọ̀ ẹ̀rọ kí èdè Yorùbá kó túbọ̀ gbilẹ̀, kó dẹ̀ túbọ̀ lè gbòòrò sí ni wípé kí a káràmásìkí gbígba ìmọ̀ ẹ̀rọ láàyè, ní pé kí a lò ó nínú nǹkan tí à ń ṣe. Fún àpẹẹrẹ, ẹ̀kọ́ èdè Yorùbá ká fi sórí ẹ̀rọ ayélujára. Ká kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ ayélujára, ká má sọ wípé nǹkan àtọ̀húnrìnwá ni, kò sí nǹkan tí a máa fi ṣe. Nǹkan tí a lè fi ṣe pọ̀ jàǹtìrẹrẹ. A lè fi kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ èdè Yorùbá. A lè fi sọ̀rọ̀, a lè fi bá èèyàn sọ̀rọ̀ a lè fi ẹ̀kọ́ Yorùbá bá èèyàn sọ̀rọ̀, ká lo ìmọ̀ ẹ̀rọ. A lè fi nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn tí wọ́n sí ní orílẹ̀-èdè Nàìjíríà àti tí wọ́n wà káàkiri àgbáńlá ayé. Ìmọ̀ràn tí mo ní fún àwọn òbí ni wípé ọjọ́ tí ẹṣin bá ń lọ sí ojú ogun kọ́ ni à ń kọ́ ẹṣin ní aré. Mo fẹ́ kí àwọn òbí kí a gbìyànjú kí a bẹ̀rẹ̀ sí ní máa kọ́ àwọn ọmọ wa ní èdè abínibí wa ní báyìí. Àti àná àti ọdún tó kọjá ló yẹ kí ẹ ti bẹ̀rẹ̀ o, ṣùgbọ́n ẹ bẹ̀rẹ̀ kò sí ìyọnu. Ṣé wá rí báyìí bí ẹ ṣe ń gbọ́ mi? Mo fẹ́ kí ẹ bẹ̀rẹ̀ sí ní máa sọ èdè abínibí yín sí àwọn ọmọ yín nílé. Mo fẹ́ kí àwọn ìjọba wa kí wọ́n kàn nípa fún àwọn ilé ẹ̀kọ́
kí wọ́n gbà kí àwọn ọmọ kan máa kọ́ èdè abínibí wọn, ẹ̀kọ́ tí wọ́n bá kọ́ ní ilé ẹ̀kọ́ tó tún kọ́ irú ẹ̀kọ́ yìí nílé, irú ọmọ bẹ́ẹ̀ á ní ìmọ̀ tó jinlẹ̀ nípa èdè yẹn. Kí àwọn ilé ẹ̀kọ́ náà kí wọ́n dẹ̀ gba àwọn olùkọ́ tí wọ́n mọṣẹ́ mọṣẹ́, tí wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́, kì í ṣe àwọn tó pé kọ́ lè sọ nìkan,